ọmọ Yorùbá ọwọ́ tún ti tẹ̀ wọ́n. Ìkọ́nú àwọn ọ̀tá olóyè Sunday Igboho ọwọ́ tẹ̀ ẹ́, làṣírí àwọn bàbá àṣàlẹ̀ wọn bá tú. Àwa tó bá jẹ́ lóòótọ́ la nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, ta nífẹ̀ẹ́ kílẹ̀ Yorùbá dá dúró, ta sì nífẹ̀ẹ́ bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó bàbá Dámì, ẹkùn ọkọ̀ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rí kánárí. Ọmọ Yorùbá, ó ti ṣẹlẹ̀, iṣẹ́ ti dé tí a jọ fẹ́ ṣe báyìí. Ìsìn la máa mọ̀ bóyá à ń tanra wa ni àbí a ṣetán láti bọ́ lóko ẹrú. Lálákọ̀ọ́kọ́, ìròyìn tí mo fẹ́ sọ fún yín yìí, ìròyìn tó yẹ pé ó dá mi lójú 100%, ẹ̀ tí gbọ́ lẹ́nu Intel ni. Mo ti fi nígbà tí mo kọ́kọ́ gbọ́ Intel yẹn, spirit mi ni màá bí máì tí jáde kọ́kọ́ fi lo àwọn àgbààgbà kọ̀ọ̀kan létí, àwọn àgbààgbà tó lè bẹ ẹ ronú, tó lè tọ́ ẹ sọ́nà, tó lè sọ ohun tó máa sọ tí ò ní di yọntọ́. Mo dẹ̀ gbé formation yẹn Intel yẹn, mo gbé lọ bá àwọn bàbá wa kọ̀ọ̀kan. Wọ́n dẹ̀ pé eléyìí ló gbọ́, má dákẹ́, lọ pariwo síta, kó make sure pé o fi allegedly síwájú ẹ̀, kó má dàbí pé o fẹ́ máa dá wàhálà lẹ̀, àbò kò fẹ́ máa sọ àwọn kọ̀ọ̀kan tí ò ṣe òótọ́. Ọmọ Yorùbá, nǹkan kan ti ṣẹlẹ̀. Àwọn àgbààgbà Fúlàní wọ́n ti pe ìpàdé. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá fẹ́ pè ìpàdé, wọ́n á pè sí Morocco, wọ́n á pè sí Syria, Babylon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí yàtọ̀. Ìpàdé eléyìí tí wọ́n pè, kódà ilẹ̀ Yorùbá ni wọ́n ti ṣèpàdé allegedly. Gbogbo tí mo ti sọ àti tí mo tún ṣì máa sọ allegedly, mi ò sí níbẹ̀, àgbọ̀ ni. Àwọn tó dẹ̀ fún wa ní formation yìí, wọ́n fún wa ní fake rí níjọ́ tí wọ́n ti ń fún wa, tó túmọ̀ sí wípé tí bá sọ pé allegedly nítorí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níta, kò ṣe nítorí tèmi, mo dẹ̀ sọ nítorí ó déwájú, ó ń di dáadáa, ó ń dẹ̀yìn, ó tún ń dọlá. A lè ṣọlá sọ́tún, ṣọlá síwájú, ṣọlá sẹ́yìn. Ọmọ Yorùbá, iṣẹ́ ti dọ́ wa báyìí. Ǹjẹ́ mo ṣe tó dọ́ wa? Iṣẹ́ jẹ́ ṣe ohun tí ìran mi tá fi bọ́ lóko ẹrú ni. Lálákọ̀ọ́kọ́, kọ́kọ́ bá wa share fídíò yìí. Ẹ jẹ́ kó kan gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kó kan gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé àtàwọn ọmọ Yorùbá tó ní ẹbí ní òkè òkun. Ẹ bá wa pè fún àwọn èèyàn yín tó wà lókè òkun dáadáa. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lókè òkun, àwọn gan ló máa ń rò pé bóyá gbogbo àwọn kinní yìí irọ́ ni kankan, but I can bet it with you. Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílùú òyìnbó, àwọn ló máa ń rò pé Nàìjíríà. Ọmọ Yorùbá, ẹ má jẹ́ parọ́ fún yín. Àwọn àgbààgbà Fúlàní, ìpàdé tí wọ́n lọ ṣe lórí bí wọ́n ti máa bẹ̀rẹ̀ sí ní bá nǹkan jẹ́. Alákọ̀ọ́kọ́, ó ní plan mẹ́ta ni wọ́n ti yà báyìí, tá gbọ́ mi sí ń bẹ̀, mo gbọ́. Kẹ́ gbádùn mi, mo gbọ́. Nísìnyí, wọ́n ti fẹ́ dá rí pé wọ́n dá 3,000 repentant Boko Haram. Wọ́n dá wọn sí community lẹ́nujọ́ mẹ́ta yìí. Is it not Katsina State or kọ̀ọ̀kan somewhere? Ibo làwọn prison wo làwọn 3,000 yẹn wà tẹ́lẹ̀? Àbí sọ́fẹ́ sọ fún wa pé prison kan ni wọ́n ti lọ kó wọn? Prison wo ni wọ́n ti kó wọn? Case file wọn dà? 3,000 lásìkò tí security ń gbóná yanyan yìí. Ohun tó ṣe yẹn sì yẹ nígbà tí wọ́n times 2 nǹkan tó ń ṣẹlẹ̀ ni. Wọ́n wá release 3,000 repentant Boko Haram. Níbo ló wà látijọ́ yìí? Who is talking about it? Èèyàn mélòó ló mọ̀ pé wọ́n wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀? Ohun tó fẹ́ ṣe leléyìí, ká gbọ́, wọ́n fẹ́ dá wọn síta láti bẹ̀rẹ̀ sí ní dá wàhálà lẹ̀
wọ́n wá máa àwọn fún ara wọn náà ni wọ́n jọ máa plan ẹ̀ o. Ẹni tó bá jẹ́ top politician láàrin wọn ilẹ̀ Haúsá, school tọmọ ẹ̀ bá ń lọ, wọ́n á palẹ̀ mọ́ ẹ̀. Àjọmọ̀ sí gbogbo wọn ní o. Gẹ́gẹ́ bọ́ ṣe ṣe fún Chibok girls tó fi báyé Jonathan jẹ́. Now gbogbo ọ̀nà bó ṣe máa jẹ́ kí El-Rufai kó regain freedom, gbogbo eré ẹ̀ làwọn Haúsá làwọn Fúlàní ń sá báyìí. Ṣùgbọ́n plan tí wọ́n ní yìí, àwọn Haúsá láwọn ń rẹkẹ wọn, àwọn ń retí ẹni tó máa wọ community àwọn school táwọn ọmọ àwọn ń lọ tó máa gbé ọmọ. Wọ́n láwọn dúró dè wọ́n. Wọ́n fẹ́ kó àwọn ọmọ. Tó bá ti wá pè as usual, torí gbogbo ọjọ́ ń ṣe business yẹn ni, they are all into it. Anybody tó bá ti support Sharia, ó lọ́wọ́ nu terrorism. That is the fact. Òtítọ́ ọ̀rọ̀ nìyẹn. Tó bá ti wá jẹ́ plan burúkú tí wọ́n ní ni wípé tó bá ti bí àwọn ọmọ yẹn, wọ́n á wá pè fún ransom. Condition tó máa wá fún wọn, òun ni condition tó fún wọn l'Ọ́yọ́ state. Ṣé gbogbo alamọ̀ condition tó fún wọn ní Ọ̀yọ́ state? Ẹ jẹ́ ká kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìkọlà, ewé ló kọlà fẹ́kọ̀ọ́, àbí báwo? Ó ní, can you imagine? Wọ́n kó àwọn ọmọ 40 something. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n yìnbọn pa bóyá vice principal, wọ́n ṣàṣàyè yìnbọn pa wọn bíi mẹ́ta bá a ṣe gbọ́. The next nígbà tó máa pè, wọ́n náà máa gba 1 billion. Àwọn máa gba Helios tuntun, patrol Helios tuntun, ṣáàbẹ tó máa dẹ̀ wà ní full tank. Tí èsì ẹ̀ ò tí ì bàjẹ́, tí èsì ẹ̀ ń ké bí òfò. Àwọn máa gba weapon. Àwọn èèyàn àwọn tó wà ní prison ní Agodi àtàbólóńgó tí bá ṣe mistake prison yard, wọ́n gbọ́dọ̀ fi gbogbo àwọn èèyàn àwọn lẹ̀. Tó bá ti wá fi wọ́n sílẹ̀ o, àwọn máa release àwọn ọmọ táwọn wá jí kó yìí. Bí Ọ̀yọ́, as a matter of fact, Ọ̀yọ́ state is the most widest state in West Africa. Ṣé o máa bò mọ̀? Ó ní tẹ́ bàbá ṣe rí, ó ní bẹ́ẹ̀ ni. Bó dẹ̀ ṣe rí nìyẹn. Kí odindi Ọ̀yọ́ state, wọ́n wá bẹ́ẹ̀, wọ́n wá palẹ̀ mọ́ ọmọ. Lẹ́yìn tí Gúnmi wá, kí àwọn olórí burúkú tí wọ́n pe Gúnmi kọ́ tó pè wá, nǹkan bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀. Lẹ́yìn tó pe Gúnmi, ta kẹ́nu bò wọ́n, ta ṣe gbogbo ẹ̀, nílé ìṣẹ̀lẹ̀. Wọ́n ti demand Sharia tẹ́lẹ̀. Ní àwọn tó pe Gúnmi wá yẹn. Gbogbo ayé dẹ̀ mọ̀ wípé agbésùmọ̀mí ni Gúnmi, terrorist ni. Lẹ́yìn tó lọ, àwọn ọmọ ẹ̀ bẹ̀rẹ̀ sí ní operate ní Ọ̀yọ́ state. Ìjọba Ọ̀yọ́ yarí, ọ̀nà àwọn ò ní negotiate. At the end of the day, àwọn olórí burúkú bàbá ìsàlẹ̀ Fúlàní tí wọ́n ń pe àwọn ọlọ́mọ Yorùbá látòrí Mufutiwu onígbẹ̀lẹ́nu ọmọ Ìgbìrà tó lọ́pọlọ tí làákàyè ò ṣiṣẹ́, tí ìjà ló ń rìn ọpọlọ ẹ̀, tó ń fọṣọ lọ́wọ́ ní ọpọlọ ẹ̀, tí ò mọ tó yẹ kó máa sọ. Àti dìdìrìn gan ní tó ń pera ẹ̀lẹ́míà, tó ń gbàbọ̀dè fún àwọn ará Ìwó, táwọn ará Ìwó náà dẹ̀ ṣe báyìí tó ń wò nítorí ìjẹkújẹ. Àwọn tó pera wọn lágbàgbà tó yí Olúwo ká, ẹnu wọn ò ká, wọn ò dẹ̀ lè rọ̀ lóyè lọ́ba. Kí ni ò ṣẹlẹ̀ yìí? Àríwé lè rí ó ní sọ̀rọ̀ sókè, a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. Kí ni ò ṣeé ṣe? Wọ́n lè rọ̀ lóyè. Ó dùn mí fún gómìnà Adémọ́lá Adélékè Jackson. Wọn ò mọ̀ páwọn ń ṣera wọn ni. Gọ́vnọ̀ Adémọ́lá Jackson, àbúrò bàbá tó bí Davido, ọmọ Ọ̀ṣun ni gbogbo wọn. Bàbá Davido náà dákẹ́, wọn ò sọ kankan. Wọ́n rí nǹkan tí terrorist yẹn ń ṣe. Ìyẹn Mufuti àti gbogbo wọn. Ọ̀ṣun ni wọ́n ti ṣe o. Ó dìgbà tí àwọn olórí burúkú yìí tó bá lọ kó àwọn ajagunta, àwọn agbésùmọ̀mí, tó bá kó wọn wọ́n, tó bá kógun ja gọ́vnà Adélékè, ìgbà yẹn ló máa mọ̀ kí táwọn ṣe ìjà. Ṣé ìgbà yẹn náà máa mọ̀ tí ó bá sáǹfààní fún ọmọ láti ṣe correction?
àwọn tó yẹ kẹ́ kó kẹ́ ní kọ́ lọ fẹ̀yìn wọn ti àgbà kọ́ ìdálẹ̀ ayé láàmú ṣùgbọ́n torí politics ẹ̀ ń wò pé ìjọba bá fa wàhálà gbogbo àwọn ó máa ní kí gbogbo mùsùlùmí kọ́ má dìbò fún yín mùsùlùmí wo ló fẹ́ dìbò fún yín tẹ́lẹ̀ ẹ má tanra yín náà tó bá ń tọ́ yẹn má tanra yín ẹ gbọ́n kan tó ń sọ látijọ́ yìí wọ́n ní christian ló ń ṣe gọ́fúnà ní gbogbo ilẹ̀ Yorùbá látijọ́ yìí láti Ògùn dé Oǹdó kọ́ pé mùsùlùmí ni wọ́n gbọ́dọ̀ lò this time around àwọn tí wọ́n ti sọ yẹn jáde tẹ̀tí wọ́n á retí vote wọn ṣé ẹ̀ ń tọ́ra yín kọ́ nìyẹn ẹ̀ ń tọ́ra yín ni this is the time to act àbódìgbà tó bá gbé sẹ̀ríà ẹ̀ mọ̀ pé tí sẹ̀ríà bá ti dé kò sí tó ń jẹ́ gọ́fúnà mọ́ ṣé o mà bó mọ̀ ẹ́ tó bá ti gbé sẹ̀ríà dé gọ́fúnà kò lè exist mọ́ ó sọ náà mùfùtí onígbẹ̀lẹ́nu sọ ó ní ọ̀n ṣeré ní bọ́fẹ́ bọ́kọ̀ sẹ̀ríà máa wà ní gbogbo ilẹ̀ Yorùbá Sultan Sokoto ló dẹ̀ máa jẹ́ olórí àwọn kí ló ń sọ fún wọn yẹn pé gọ́vùnà lè lẹ́nu tí gọ́vùnà kan tiẹ̀ lẹ́nu bẹ̀ lọ́rọ̀ báyìí láàrin èmi àti yín ẹ má yẹ ká tanra wa ṣé gọ́vùnà lẹ́nu ó dẹ̀ sì ń da báyìí òjò tó wà ohun tó wà lókè yìí ó sì tó aṣọ gbẹ àtúnṣe sì wà báyìí àtúnṣe sì wà ó dìgbà tí gbogbo ẹ bá fọ́pọ̀ mọ́yọ̀ tápá yóò ka mọ́ òun ẹ ti gbọ́ nǹkan tí wọ́n ṣe lọ́yọ̀ọ́ tá a dẹ̀ mọ̀ wípé tí a ò bá ṣọ́ra gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti ṣe yíkáyíká nígbà tí wọ́n ti ṣe kan wọ́n bá padà jẹ lọ wọ́n ń táwọn bá ṣáwọn tó máa jẹ lọ náà ni pé yóò bá ti túra lẹ̀ but mind you I reserve my comment now níbi tá a ti ń bọ̀ tẹ́lẹ̀ ẹ máa rí wípé before you know wọ́n á kọ́ bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọmọ ní gbogbo state wọ́n á máa ní kó máa fi àwọn ọ̀gá àwọn lẹ̀ Sultan Sokoto ó ti gbìyànjú láti lè make sure pé wọ́n fi El-Rufai sílẹ̀ bọ̀ wọ́n ò fi sílẹ̀ torí wọ́n wá fi sílẹ̀ yẹn wọ́n ti wá lọ pe ìpàdé nísìnyí láti lo gbogbo nǹkan tó bá ní láti fi ṣe ohun tó bá fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní Sultan ti lọ bá bàbá Tinubu tó ní kó fi El-Rufai sílẹ̀ tí bàbá Tinubu dẹ̀ jẹ́ tí wọ́n jẹ́wọ́ ọmọ kan fún olórí burúkú yìí ó dẹ̀ wà ní àwọn tó ya ẹ̀gbọ́n gbọ́dọ̀ fi gbowó lẹ̀ wọn ò sì gbọ́dọ̀ ṣe anything fáwọn terrorists tipẹ́tipẹ́ làbá ti máa gbọ́ngàn tó ń jẹ́ insecurity mọ̀ bóyá nígbà ayé Jonathan ní tí ó bá ṣe mistake àwọn Nigerian army wọ́n dìde wọ́n fẹ́ lọ crack down gbogbo àwọn terrorists yẹn ó yarí ó ní tó bá lọ bá wọn dàpọ̀ lọ́run ló bá jà ó ní wọn gbọ́dọ̀ crack wọn down kí lórí sí yẹn ṣó normal àgbọ̀ǹkan tó ń sọ kò normal but torí pé Nigeria is not a working country wọ́n wò ìwé ìrọ̀bẹ̀ by now òun àti Gumi àtàwọn mẹ̀mẹ́wá wọn ó jẹ́ kí ìjọba ti fẹ̀yìn wọn ti àgbà kí Nàìjíríà lè nísinmi Ọlọ́run wá mú El-Rufai ó wá ń wá gbogbo ọ̀nà àwọn àgbàgbà Fúlàní wọn ò lójú oorun torí pé El-Rufai ó wà ní àwọn machine wọn ó wà ní àwọn machinery ó wà ní àwọn tó pé ó ń ṣoríṣiríṣi kan lè Haúsá ní ọ̀nà tí ò dáa láti fi lè make sure pé àwọn Fúlàní ni wọ́n ń jẹ president ó dé stage kan tí náà tí ò bá fọwọ́ sí kò lè jẹ president Nàìjíríà up to now but nísìnyí báyìí wọ́n ti rọ́wọ́ tí bàbá Tinubu yọ yes wọ́n ti rí i pé ó dà pé lè fẹ́ ṣe regional system of government ni tàbí lè fẹ́ restructure Nàìjíríà tàbí pé ó fẹ́ pín Nàìjíríà nǹkan mẹ́ta yẹn ló wà lọ́kàn wọn torí nǹkan yẹn dẹ̀ ni wọ́n ṣe ń fa gbogbo wàhálà tí wọ́n ń fà yìí gbogbo bá ṣe ń dáhùn ẹ̀yìn náà ẹ̀wù à ń sọ pé security wà tí kápá àwọn tó wà nùlù àwọn tó tún jẹ́ repentant ti dá wọn sínú yìí 3,000 kọ́ máa isolate ara wọn kọ́ máa sì gbá kọ́ máa ṣàwò bó ṣe dà wọn sínú ìlú yẹn iṣẹ́ òní wọn ni kọ́ máa ṣe láàrin èmi àti ẹ àwọn tó dà sí ìlú yẹn kí ló máa ṣe báyìí
wọ́n máa jà oní wọ́n máa yes terrorism wọ́n máa practice because wọn kọ́ṣẹ́ wọn mọṣẹ́ míì ṣe. Ẹ mọ resources tí Nigeria government ti máa ná kó tó lè mú àwọn tó yà 3,000 yẹn àwọn tó yẹ kó mú kó wa ilẹ̀ kó pe excavator kó wa ilẹ̀ kó jì dáadáa lóye kó dá wọn síbẹ̀ kó dẹ̀ fìbọn fọ́ orí gbogbo wọn kó dẹ̀ kọ́ bá wọn kálàáfíà dé bá ilẹ̀ Haúsá kálàáfíà dé bá Nàìjíríà sí tó bá ṣèyẹn ẹ̀rù máa bá gbogbo àwọn but torí pé àwọn fún ara wọn ló wọ́n ṣẹ́ tó bá ti mú wọn báyìí wọ́n á fi wọ́n lẹ̀ ẹni ìfẹ́ tá ń bó ṣe wà tó bá ṣe nǹkan tí ò dáa tó mú ẹ tó bá bi ẹ́ pé ṣé wàá rí pẹ́ẹ́tà àbó lè rí pẹ́ẹ́tì ṣé wàá sọ pé ó lè rí pẹ́ẹ́tì kò sí kan oní láyé sọ̀rọ̀ sókè kan gbọ́ kò possible now ó máa dance to their tune kábọ̀ sí ń bọ̀ sí ìkọ̀kan náà ní gbogbo wọn. Ẹ̀yin tẹ́ bá ń lọ́mọ níléèwé ní Nàìjíríà lásìkò tá a wà yìí ẹ lọ wùdúrà àwọn ọmọ yín ẹ má yẹ kó fún àwọn ọmọ yín ṣe ransom ẹ má yẹ kó fún àwọn ọmọ yín fi negotiate pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń gbé nílẹ̀ Haúsá ẹjọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ kí n sọ fún yín àwọn ọmọ Yorùbá ló máa forí ko tó pọ̀ bẹ́ẹ̀ ni torí àwọn Haúsá wọn ti lé ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní kúrò nílùú wọn torí ẹ̀ lọ ṣe torí wọ́n ti ṣí wọn nídìí wọ́n ń wá gbogbo ọ̀nà láti lè rí ibi tó máa tún tẹ̀dó sí gbogbo àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá ti yarí pẹ́sẹ̀ kí Fúlàní kọ̀ọ̀kan tó lé kó má wá sílẹ̀ Yorùbá o ká má gbà wọ́n sílé mọ́ o ká má talẹ̀ fún wa má ṣe gbá ká má ṣàwò ní ariwo tí gbọmọ Yorùbá ń pa olórí burúkú ẹni àìwú òun dẹ̀ pàṣẹ gbogbo Fúlàní tó bá ti lé tí ò bá rí ibi lọ kó máa bọ̀ níwò àwọn jọ nìlú ni kìnìkan kọmọ Nàìjíríà ni wọ́n. táìmù táwọn Fúlàní tó ń pa àwọn èèyàn nípakúpa òun ni olórí burúkú tó pe àìlẹ́mìí àyè ló lọ fẹ́ ọmọ Fúlàní ṣọmọ ọmọ I think is ọmọ Àdóbàyà ọ̀ṣọ́ ìkọ́nà àwọn biggest Fúlàní men ló fẹ́ ọmọ ẹ̀ ìyẹn gbọ̀n ṣé yẹn fún níyàwó tó yọ Ọlọ́run sọ̀rọ̀ kò fún níyàwó tó yọ Ọlọ́run ó fún láti lè fi take over ìwó ni because tó bá padà bí ọmọkùnrin bí mo rẹ̀ gbọ́ wọn ló máa ti bí ọkùnrin àbí ọkọ bẹ́ẹ̀ ṣá tó bá wá ya lẹ́yìn rẹ̀ ìwọ ọmọ yẹn náà máa claim bó fẹ́ jọba wọn ṣé wọ́n á ní kò sọmọ ọ̀hún ṣe ó rí burúkú best ni pé àròkúrò tó bá possible kọ́ impeach ẹ̀ tó bá dẹ̀ lè impeach ẹ̀ pé bí wọ́n ti súnmọ́ àwọn tó lágbára tẹ̀ ń bẹ̀rù wọn nígbà tó bá wájà kẹ́ make sure pé orúkọ ẹ̀ ìran ẹ̀ nǹkan kan ò gbóòórùn ọba wọn ní ìwò yes ẹ má jẹ́ fọmọ yín ṣe ransom ẹ̀yin tẹ́ bá wà lábújá precisely tẹ́ wà ní Àbújá Borno Katsina tẹ́ wà ní Yola Adamawa tẹ́ wà láwọn state tẹ́ mọ̀ pé kíní ti ń gbóná áhùn ẹ má jẹ́ káwọn ọmọ yín lọ sí school torí àwọn ọmọ yín lọ máa kó tó máa padà fi sọ fún ìjọba pé ẹ fi El-Rufai sílẹ̀ ohun tó fẹ́ máa lò àsìkò lẹ́tírà nìyẹn sè àwọn èèyàn rẹ máa fi ṣe ransom nìṣe sígbà tó bá ká àwọn ọmọ iléèwé tó ń lọ bí 500 tó wá ní kí ìjọba tó lè fún wọn lẹ̀ ó gbọ́dọ̀ fi El-Rufai sílẹ̀ ṣé wọ́n ní fílẹ̀ ṣé wọ́n ti jẹ́ lọ wọ́n ti jẹ́ lọ owó kì í ṣe problem àwọn ará bí ohun tó fẹ́ ṣe ní gbọ́dọ̀ islamize Nàìjíríà wọ́n fẹ́ sọ gbogbo adi ẹlẹ́sìn Islam kò dẹ̀ possible kò possible ó lè possible bó mi o ilẹ̀ Haúsá tó ti possible gan tẹ́lẹ̀ ni wọ́n ti lé wọ́n ti yarí pé kí bàbá Tinubu kó bá àwọn Yorùbá tó jẹ́ sẹ́yà kúrò lófin àwọn kí ilẹ̀ Haúsá di secular state padà just like South West káwọn Fúlàní tó dé
Yorùbá àti Haúsá jọ ṣe papọ̀ very well. Àárín wa gún. Kí làwọn ọmọ àlè yìí dé sí? Mi ì dẹ̀ blame wọn. Àwọn Haúsá tó gbàbọ̀dè náà ni. Wọ́n gbàbọ̀dè ni. Kò dẹ̀ ń ṣẹjọ́ àwọn tó gbàbọ̀dè náà. Àwọn baba wa náà lọ́wọ́ ńbẹ̀. Wọ́n lọ́wọ́ ńbẹ̀. Ẹ máa fi tipátipá gbàṣà kọ́lẹ̀ sí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Gbogbo nǹkan yẹn làwọn Fúlàní tí Madam Fodio olórí burúkú tó dá ipò wàhálà ilẹ̀ tó bí àwọn ọmọ karambani tó ń da Nàìjíríà láàmú yìí ó tún Madam Fodio ní baba ńlá baba wọn. Gbogbo dẹ̀ ti ń jẹ́ tọlọ́run tí gbogbo wọn ló bá ṣọ́ra. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ikú ẹ̀sìn ni wọ́n á kú. Gbogbo ti ń jẹ́ tọlọ́run. Gbogbo èyí tẹ̀ ń da ọmọ Yorùbá láàmú ikú ẹ̀sìn lẹ máa kú. Ẹ ní kú síbi tí aṣọ yín wà. Gbogbo ti ń jẹ́ tọlọ́run. Tẹ́ bá bí gba ọmọ gbogbo wọn máa di àwòrán ni. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Àwa la bá ti yín jẹ́ ni. Nígbà tí bàbá Awólọ́wọ̀ tó gbé Western Education wá gbà yẹn tó gbé wá gbà yẹn ṣèbáwọn ni wọ́n reject ẹ̀. Wọ́n wá ní kán fẹ́ àwọn Fúlàní ilẹ̀ torí pé wọ́n wà educated, wọn ò mọ̀ tún yàtọ̀ sósì. Ìdí tó ṣe ń ṣe ìgbésùmọ̀mí nìyẹn. Kíníkan kan fi wọ́n lẹ̀ fún wọn ní ṣe bẹ́ẹ̀ mọ̀ fún wọn ti repent. Who does that? Orílẹ̀-èdè wo ló ti ṣe irú ẹ̀? Tálàfíà wà ńbẹ̀. Dárúkọ orílẹ̀-èdè kan tó ti practice ṣẹ̀ríà tálàfíà wà ńbẹ̀. Lọ Lebanon, lọ Libya, lọ Iran, lọ Iraq, lọ Syria, lọ káàkiri bẹ́ẹ̀ yẹn. Lọ sí Iran lẹ́lẹ́bẹ̀. Wà á mọ̀ pé ó láwọn kan tí wọ́n yọ̀ǹda ṣẹ̀ríà fún lọ́tọ̀. Òfin ìlú àwọn kan ni. Kò ń ṣe àṣà tiwa. Àṣà àwọn kan ni. Àwa Yorùbá a ní bá ṣe ń dájọ́, a ní bá ṣe ń ṣe everything. As a matter of fact, gẹ́gẹ́ bó ṣe sọ ní gbogbo àgbáyé wọ́n jẹ́ ká mọ̀ pé ilẹ̀ Yorùbá ló kọ́kọ́ exist. Either it's true or not, but I can believe it because I knew that Oòduà land is a great nation that has been in existence for a long time, mostly Africa. Africa is the most blessed continent in the world. Àsìkò òjò wà, àsìkò òun wà, climate change wá ṣe déédé, everything is perfect. Farming, fishing, hunting. These are some of our fathers' career and they do it with happiness. Ọdẹ wo ló lè wọ olùkó lọ pẹ wọn wọ́n sí? Àfọ̀dẹ tó bá fẹ́ kọ́ ṣọdẹ o. Bóun ṣe ń pẹ ẹran ọ̀gbẹ́ káwọn ọmọ karambani pa òun náà lọ́lé. Wọ́n á tún máa jẹ̀yàn, wọ́n á máa jíyàn jù. Tí ó bá rẹ̀ ní pè tàbí táwọn ìbá tó bá ti tè wá, wọ́n á mu, wọ́n á sun, wọ́n á yan lóye. Wọ́n á dẹ̀ máa bu ẹrẹ̀, wọ́n á máa jẹ fídíò evidence wà náà. Ọmọbìnrin kan mú bóyá mo ti fi rẹ̀ tàbí pé ọ̀nà ti rí ní orí WhatsApp. Gẹ́ẹ̀ yẹn wọ́n já sí wòwò, wọ́n so mókè, wọ́n dẹ̀ dáná sí lábẹ́. Close range. Tó bá dáná sí lábẹ́ tó wà lókè òkè ọ̀tọ̀ nìyẹn. Kọ́ dáná báyìí, wọ́n dáná báyìí. Kí abẹ́ ẹ̀ dẹ̀ wà báyìí. Inú ẹ̀ dẹ̀ ń jókòó lápòlá. Wọ́n kó náà ẹ̀ lápọ̀lápọ̀. Fídíò yẹn wà lọ́wọ́, fídíò evidence ẹ̀ wà. Ṣáwọn ẹranko tẹ́ fẹ́ ká máa bá gbé nìyẹn. Ọmọbìnrin yẹn wọ́n fẹ́ yan lóye. Can you imagine? Ṣáwọn tẹ́ ní ká máa bá gbé nìyẹn. Àwa ò ń ṣe ẹranko làwa. Kí làwa? Sọ káwọn ará ilé gbọ́. Èèyàn ni wá. Àwa ò ń ṣe ẹranko. Bàbá Bọ́lá Ahmed Tinubu kó tó gbé plan dé ẹ bá wa dí ọ̀nà ẹ̀. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní create chaos. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní jí àwọn èèyàn gbé. Ṣé láwọn 3,000 tí wọ́n filẹ̀ yẹn ẹ bá wa tún gbogbo wọn ṣà. Kẹ́ lọ fẹ̀yìn wọn ti àgbà tàbí kẹ́ lọ já wọn sí Abuja prison tàbí kẹ́ lọ já wọn sí maximum prison l'Ékòó. Ẹ lọ já wọn síbi tí ò ń ṣàrọ́wọ́tó àwọn bàbá wọn.
ẹ lọ já wọn síbẹ̀. Kò tí ì pọ̀ jù tó bá fẹ́ yìí wọn ti àgbá ẹ mọ èèyàn tí kọ̀ọ̀kan wọn ti pa ni. Kò sí tó wà nù wọn tí ò ti pa less than 100 people. Wọ́n tún sọ pẹ̀lú nígbà táwọn ọ́fíìsà ń bè náà. Wọ́n tún sọ pẹ̀lú ẹ̀rín. Like what they are doing is right. Wọn ò dẹ̀ rọ́ǹgì lóòótọ́ torí ó láwọn Quran verses kan táwọn kan tú àṣírí ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta bí ìmọ̀ tí wọ́n bá ti ṣé o ti gbọ́? O gbọ́ pa àbí? Very good. Can you see? Àwọn Quran verses kan wà tó fìdí ẹ̀ múlẹ̀ pé ẹni tí ó bá ti ṣe ẹ̀sìn ẹ o lè jí gbé o lè pa tí bá ń pa ẹ́ gan o lè jẹ ẹran ẹ̀. Àwọn ms bàbá ti fìdí ẹ̀ múlẹ̀ tó dẹ̀ sí wọ́n ní nínú Kùránì náà ni. Àfáà tó bá ní kó rí bẹ́ẹ̀ kó jáde kó wá tákù ní pé wọ́n wò pa káwá fi fásì yẹn ìgbésùnmọ̀mí ìfagídí gbalẹ̀ onílẹ̀. Kùránì sọ pé tẹ́ bá lọ kó kojà àwọn èèyàn tó bá káwọ́ sókè tán náwọn pé láti wákàtí rẹ̀ páwọn ti di mùsùlùmí páwọn máa kírun. Islam náà tó bá lọ bá jagun owó ẹ̀kọ́ dá wọn sí. Àwọn tí ó bá wá gba Islam ni wọn kọ́ pa wọn kọ́ take over property wọn. Òun lẹ ṣe rí pé nǹkan kan ṣẹlẹ̀ ní kí ló kọ̀ rí tí bá wọn tún máa bí Mali àbí kọ̀ọ̀kan táwọn agbésùnmọ̀mí tí wọ́n ya wọnú Mali tó bẹ̀rẹ̀ ní pa àwọn èèyàn tó take over governor house. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti wọbẹ̀ tí wọ́n ti ṣe selfie tí gbogbo ẹ̀. Wọn ò mọ̀ pé àwọn Russian army wọ́n fi jẹ pàbóté fún àwọn ènìyàn. Tí àwọn tó ti fún wọn lára táwọn máa wọlé tí wọ́n pa wọ́n tọ́ tí wọ́n kẹ́yọ̀ kan. Àìmọye opportunity náà jẹ́ àgọ́bẹ̀rẹ̀ láti fi pa wọ́n. Àwọn ọmọ tó kù lọ́yọ̀ọ́ ìlú fi ọlọ́gbọ́n àfi mo mọ ọ̀nà tó jẹ́ wípé tó bá lù gbogbo àwọn ọmọ ẹ̀kọ́ kan nù ní kó tí wọ́n á dẹ̀ mú. Láì ní bólẹ̀tì ẹyọ kan mo fi Ọlọ́run búra fún yín mo mọ ọ̀nà tí wọ́n lè lò. Kódà wọ́n ti sọ ọ̀nà yẹn rí wọ́n ti sọ solution yẹn rí láì ní single bullet ẹ̀dẹ̀ máa mú gbogbo àwọn tó ń ṣe kìíní yẹn. Ọ̀nà ẹ pín sọ́nà méjì ìkan bẹ́ẹ̀ ni bàbá wa Olóyè Sunday Igboho fẹ́ lò. Ògùn tí ò bá jẹ ìwé ẹ̀rù kù kan ṣọ̀gbọ́n apá bàtà apá jọwọ́jọwọ́ etí ẹ̀. Ọmọ Yorùbá kò máa ń ṣeré ilẹ̀ Yorùbá ló ń pe bí. Olóyè Sunday Igboho fẹ́ jẹ́ kó mọ̀ pé ewé wà ikú wà lọ́yìn ní kó jẹ́ káwọn lọ. Gọ́vnà Ṣèyí Mákindé náà dẹ̀ mọ̀ wípé tó lóyè bá lọ wọ́n máa ká àwọn ọmọ yẹn dé ṣùgbọ́n wò pé kí ni ká ti gbọ́ pé Igboho ló kó wọn wá. Òun náà lọ sí lẹ́yìn ọjọ́ mẹ́ta ìsìn tí wọ́n ní wọ́n ti pa lieutenant kan náà àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n lọ attack àwọn ọmọ yẹn. Wọ́n ní wọ́n ti pa lára wọn. Can you imagine? Ṣé ẹ kó rí bẹ́ẹ̀? Kò jẹ́ kó tiẹ̀ rí bẹ́ẹ̀ rárá. Ọ̀nà kejì ẹ má gbàgbé àbí kí n má sọ lórí afẹ́fẹ́ ni. Bá a sọ̀rọ̀ sókè máìkì sọ́dún rẹ̀. Àwọn èèyàn tó máa kọ́mẹ́ǹtì sí pé wọ́n gbọ́n tó sọ. And it's not too nice. Kọ́ máa rò pé bóyá inú ẹ̀ ń dùn pẹ̀lú bí wọ́n ti jí àwọn ẹgbẹ́. Ṣé inú ẹ̀ ń dùn sí i? You see, speak louder please. You see, ó ní rárá. So kì í sọ lórí afẹ́fẹ́. Orí afẹ́fẹ́ lèmi náà ti gbọ́ so máa sọ lórí afẹ́fẹ́. Alákọ̀ọ́kọ́ tí máa sọ àwọn àbí máa múra lẹ̀. Tí mo bá sọ wọ́n á múra nǹkan yẹn lẹ̀. Nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀ ẹni tó bá súnmọ́ Ọ̀yọ́ State Government ẹ lè pè mí. Ẹ̀yin náà mọ̀ bọ̀ ọkàn yóò lọ bẹ̀. Mo fi Ọlọ́run búra fún yín wọn ò ní ní bólẹ̀tì ẹyọ kan wọn ò ní yìnbọn. Kò dẹ̀ sọ̀rọ̀ ògùn kò ń ṣe ògùn tactics ni gbogbo àwọn tó wà ní even mo ti sọ rí lórí channel yìí. Ẹ̀yin tẹ́ bá ń fọkàn bá mi lọ tẹ́ bá wọ́n ti fún mi sọ kìíní yìí kẹ̀kọ́ sí comment section. Alákọ̀ọ́kọ́ gbogbo àwọn tó gbé àwọn ọmọ yẹn pátápátá tó wà ní distance of 5 miles bọ̀ nísìnyí wọ́n ní kò sí tó lágbára bẹ́ẹ̀ bọ̀ ètò lè ṣiṣẹ́ 3 miles wọ́n wà. Gbogbo ẹni tó bá wà ní láti ibi tó wà yẹn sí 3 miles ṣorí bó ṣe jìn tó travelling ni o gbogbo pátápátá ní kíní ẹ̀ máa fi
tó bá lè ti apprehend wọn kí ojú wọn tó là wọ́n á ti fẹ́ lò bí 8 hours ní captive àwọn tó bá kó wọn. Wọ́n á dẹ̀ rí àwọn ọmọ yìí, wọ́n á rà àwọn tó gbé sùnmọ̀ mí. Àwọn bàbá ìsàlẹ̀ wọn tó lọ ń bá wọn bẹ̀ tó bá jásìkò tó lọ mínítì wọn gbogbo náà ni wọ́n á jọ àbí bó o. Oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ wà tó lè kó wọn jáde life and direct. Bàbá mi olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mọ orí nǹkan fìrí tabarí nǹkan náà rí ẹ mú ẹ kì í ẹran bí ó rẹ̀ kọ́ ẹ gbọ́ ni wọ́n ní ládéládé ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin mádẹ̀mádẹ̀ òjò pàṣẹ kẹrẹ mádé ọmọ Àtìbà Ìgbòho má kúrò ní wọ́n ní àwa mọ̀ wọ́n àjọ ń sọ àjọ ń jìrì bàbá mi lè ṣe Ìgbòho Òòṣà lè ṣe. Gọ́vnà Ṣèyí Mákindé náà mọ̀ wípé olóyè Sunday Ìgbòho tó bá wọnú fọ́rẹ̀sì yẹn ikú kọ́ ayé ni wọ́n mọ̀ kó tó jẹ gọ́vnà ọmọ orílẹ̀ Ìgbòho Òòṣà jẹ́. Gọ́vnà Ṣèyí Mákindé mo lóye dáadáa mo ní wọ́n mọ̀ wọ́n dáadáa ó kúrò ní ṣeréṣeré ṣùgbọ́n kí ni ká ti gbọ́ pé tí gọ́ọ̀mẹ̀ntì pè tẹ́yìn bá tún wá lọ rẹtẹ́sàn ni ìwé olóyè Sunday Ìgbòho ẹ̀ pé wọ́n mọ́ra ó yá ní tó fẹ́ ṣe jẹ́ káwọn kan at least àwọn kan ti wà ní battlefield yẹn báyìí kí ló dé tẹ̀ ní kí olóyè Ìgbòho kó tẹ̀lé wọn lọ àwọn èèyàn ní torí tó bá lọ fáwọn yẹn lè bínú pa ọgbà àwọn ọmọ yẹn àwọn tó lọ attack wọn yẹn tí ẹ tún fẹnu ara yín sọ wípé wọ́n ti pa lieutenant kan lórí ọ̀rọ̀ yẹn kí ló tí Ìgbòho wà nìyẹn ó ti dìjà already ẹ buwọ́lù ní Ìgbòho lọ ẹ wá sọ fún un bóyá àṣírí gbogbo àṣírí tó wà nídìí ọ̀rọ̀ yẹn ò ní tú bóyá kò ní tú mo dẹ̀ mọ̀ pé gọ́vnà Ṣèyí Mákindé náà ṣèyàn burúkú ó lè jẹ́ àwọn bàbá ìsàlẹ̀ kan ló ń tírẹ̀tì wọn ló ń fún wọn lọ́rùn tó bá ilé sọ̀rọ̀ kàrí òṣèlú ẹ̀ tán ó dẹ̀ tán lọ́sọ̀ yẹn ẹlẹ́lẹ́ni ó dẹ̀ yìnbọn lọ fún president ó fẹ́ jẹ president ó dẹ̀ bá àwọn tó ń lọ bá yẹn tó bá dídì fẹ́ jẹ́ kó nílé òun máa débẹ̀ ó kọ́ lè má jẹ́ lásìkò Tinubu wà bẹ́ẹ̀ torí àwọn Fúlàní fún ara apá àwọn òkà Tinubu kó tó di president apá ìka lẹ́yìn tó bá jẹ president ṣé dápá wọn máa wá kà orí ìgèdè ó ṣe kíní kan òun ni president wà báyìí kò dẹ̀ sí nǹkan méjì tó fi ń tako bàbá Tinubu bí kò ń ṣàwọn nǹkan kan tí mo ti sọ ní fídíò kan tí mo ṣe sẹ́yìn mo play fídíò ọmọkùnrin kan ní ìmọ̀ bí ẹ ti gbọ́ fídíò yìí ti fẹ́ máa gbò ẹ̀yin èèyàn wa ṣẹpọ̀ mú náà lọ lẹ́ẹ̀kan ẹ support mi kára solar bóyá after 2-3 hours ni wọ́n tó múná dé padà mo fi wá conclude fídíò ẹ support media platform wa ká lè get standard solar tó máa gbé AC tó máa gbé everything ẹ support mi tàbí kẹ́ ra generator ọ̀tá fún wa pátápátá ẹ̀ bí a 700,000 ọmọ Yorùbá 50 tó ẹ kó lè ọmọ Yorùbá kan tó lè ra solar tó lé ní 5 million fún wa wà ọmọ Yorùbá tó lè fún wa lówó kára gbo iṣẹ́ tó kù ká ní ó wà náà ẹ ṣe kínní ẹ wo information tí mo gbé jáde ẹ sọ fún mi táwọn gómìnà bá ń fún wa ní challenges ó ṣe ká má lè máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan síta fẹ́yìn tó lọ́ọ́ bá bùkù fún ẹ support mi 02141687004 tàbí 02141687004 GTB Williams Olúwatósìn ìgbàlú ẹ̀ máa rí lórí ẹ̀ fẹ́yìn tẹ bá fẹ́ wá gbé polówó ọjà fún wa tàbí ẹ̀yin tẹ wò pé ìtẹ̀jẹ́ ń ṣe é lò sọmọ yìí tàbí ẹ̀yin tẹ wò pé jẹ́ pé ọmọ ìṣàkíyèsí kí n lè dúpẹ́ lọ́wọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ táàrù gbé ètò sọ̀rọ̀ ẹ má wọrí ẹni tá a jọ ń ṣe program sì lè dú ẹ̀ ní pẹ̀lẹ́kùtù fẹ́yìn tẹ bá fẹ́ gbé polówó ọjà fún wa tàbí ẹni wọ́n ti tẹ̀ fẹ́ gbé wa tàbí fẹ́ bá bàbá wọn lórí Sunday Ìgbòho sọ̀rọ̀
ẹ lè pè mí sórí +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 WhatsApp number mi tàbí 081 76 03 4216 081 76 03 4216 a tún máa pàdé lórí next program tá a bá fẹ́ ṣe. Ẹ bá wa pín fídíò yìí, ẹ̀yin tẹ́ bá tí ì subscribe, ẹ like, ẹ share, ẹ comment, ẹ subscribe, kẹ́dẹ̀ tọ́ notification button yín, ẹ send fídíò yìí káàkiri, ẹ jẹ́ káwọn àgbààgbà Yorùbá, káwọn tí wọ́n jọ mọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ jẹ́ kó mọ new system tí wọ́n fẹ́ ṣe. Wọ́n fẹ́ dá wàhálà lẹ̀, wọ́n wá fi wàhálà yẹn fi ṣe ransom, plan sí ẹ̀ nìyẹn. Ọmọ Yorùbá, ẹ bá pín káàkiri, odò àgbẹ̀ kò lè gbé ọ̀dà. Lẹ́ẹ̀kan sí, èmi náà ni ọmọ yín, William Olúwatósìn, ọmọ Ògúnbíyì, aka mass glorious for the good leaders, aka mass burial for the bad leaders, aka Alógún Màṣíkà, odò àgbẹ̀wà kò lè gbé ọ̀dà. I'm not here alone. I'm also with one of our media crew. God bless you. Have a nice time. Ó dàbọ̀.